máa rotate kó rọra máa lọ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ torí kò gbà kólekóle mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì pé ẹ kú àṣálẹ́ ẹ kú gbogbo àsìkò yòówù tá wà lápá ọ̀dọ̀ yín Olúwabùkọ́lá Adélékè yín náà ni àkànṣe ilé ìṣẹ́jú péréte náà lásìlò ó yẹ ká kọ sára sí ẹni tí ọlá tọ́ sí ó yẹ ká gbóṣùbà àràbàǹdẹ̀ fẹ́ni tí yìí yẹ torí tí a bá ń kà á lé ní èjì ọba Adéwálé Abdul tí wọ́n jẹ́ Ọlọ́fin Àjayè ti Òrúgbò Ìdó wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọba aládé tí wọ́n ti gbà wá lálejò nínú ìrìn àjò ìṣẹ̀dálẹ̀ yìí nítorí náà ọjọ́ òní wá pé ọdún kejì tí kábíyèsí gorí àpèrè ṣe mọ̀ wípé ó yẹ ká bá wọn yọ̀. bẹ́ẹ̀ ni kò séwu lọ́wọ́ wa kò sì ní í séwu lọ́wọ́ tiwa láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ni ò ní í séwu lọ́wọ́ kábíyèsí kò sì ní í séwu kankan nílùú Òrúgbò Ìdó èkó a máa ké bí eku ẹyẹ a máa dún bí ẹyẹ ọmọ àwọn ọmọ èèyàn náà máa fọhùn bí ọmọ èèyàn ìgbà kábíyèsí á túbọ̀ máa tùlú lára sí i nínú àlàáfíà ara. ẹ jẹ́ kí n fi àsìkò yìí pé kábíyèsí sórí ètò náà ká kí wọn kẹ́yìn náà fún ara yín ó gbóhùn wọn. àmọ́ a fẹ́ kí wọ́n mọ̀ wípé àti èmi àti gbogbo àwa ikọ̀ ìṣẹ̀dálẹ̀ pátápátá òun la mọyì wọn bọ́mọ ọkọ ṣe é mọyì bàbá rẹ̀ kábíyèsí ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà ẹ kú àtàárọ̀ sà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹ sà ẹ máa wà lórí ètò ìṣẹ̀dálẹ̀ lẹ́yìn tí a fi ṣe àkànṣe láti bá yín yọ̀ fún ti ayẹyẹ ọdún kejì tí ẹ gun àpèrè àwa ní ká wò ó ní ení èjì kábíyèsí ṣe wà pẹ̀lú mi sà. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín lágbọ́yé. ẹ ṣeun púpọ̀ ẹ sì gbọ́ wa pẹ́ nínú àlàáfíà ara. kí a ní kíákí yín ká sì tún wá béèrè lọ́wọ́ yín wípé kí làwọn lóòótọ́ àwa fúnra ara wa ti délùú Òrúgbò Ìdó àti ṣàfihàn àwọn ìyípadà kọ̀ọ̀kan àmọ́ mo tún fẹ́ kí àwọn èèyàn wa tún gbọ́ látẹnu ara yín dáadáa pé báwo ni ìlú Òrúgbò Ìdó ṣáájú ọdún méjì sásìkò yìí ìyẹn ni pé kẹ́ tó dórí àpèrè báwo ni ìlú Òrúgbò Ìdó báyìí. olóòtú ẹ ṣe àdúpẹ́ ìlú Òrúgbò Ìdó jẹ́ ìlú tí a ti dá sílẹ̀ tipẹ́tipẹ́ kí a tó bí àwọn bàbá tó bí bàbá mi sí gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ. ní àtìgbà tí a ti dé orí àpèrè bàbá ńlá wa oríṣiríṣi nǹkan ni a ti gbé ṣe ní Òrúgbò Ìdó a dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run nítorí pé tí ò bá ti ti Ọlọ́run ni kò sí nǹkan tí ẹ̀dá kan lè ṣe àti ìsowọ́pọ̀ àwọn ará ìlú Òrúgbò Ìdó pẹ̀lú àwọn olóyè wa lótìtọ́ àti lódodo kò sí ìlú kan tó wà tí ò ní lókèrúdò kan àbí méjì síbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá wa gbé ọwọ́ ní gbogbo ọwọ́ àwọn àṣebí àti àwọn ọlọ́tẹ̀. àdúpẹ́. nígbà tí a débẹ̀ kò sí nǹkan kan tí ó jẹ́ ọjà níbẹ̀ ó ti wà tẹ́lẹ̀ tí ẹ bá ṣe ń wọ ìlú Òrúgbò Ìdó àti àwa àti Ìtọ́ Ìkẹ́ lájọ pààlà tí a bá ń bọ̀ láti Ìjẹ̀bú Òde mọ́ Ẹ̀pẹ́ omi Ìtọ́ Ìkí yẹn òun ló là wá tó láti ibi Ìtọ́ Ìkí yẹn máa bọ̀ padà wá títí tí a fi dé àgọ́ wa kí a tó wá fi àwọn òwú kẹwàá láàrin méjì tí ẹ bá dé Ajébọ̀ a ní ọjà níbẹ̀ èyí tí wọ́n gbé lẹ́nu gbà tí a débẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ kọ́ ọjà yẹn láti bí
5 years ní ọjà yẹn ò tí wà in existence mọ́ bọ̀ nígbà tí àwọn adébẹ̀ àdúgbò fọlọ́run pa àrí tún kọ́. bẹ́ẹ̀ sọ ìgbẹ́dọ̀jà ẹ sọ àtàndọ̀jà. bẹ́ẹ̀ ni a sọ àtàndí ọjà tó jẹ́ pé nǹkan tí àfihàn ẹ̀ wà nígbà tí a bẹ̀rẹ̀ tí a lè tún fi parí ẹ̀ àti pé lọ́wọ́lọ́wọ́ báyìí adúgbò fọlọ́run wọn ti ná ọjà náà kì í jẹ́ pé wọ́n kàn nọ́jà náà ní lásán a tún ṣe empowerment fún àwọn èèyàn àfún wọn àyà wọn ní owó láti máa fi ṣe ọrọ̀ ajé nínú ibẹ̀ nínú wọn dẹ̀ dùn ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tí àkọ́kọ́ gbé láti ṣe torí tọ́jà bá ti wọnú ìlú kan ìlú náà wà bẹ̀ sí nígbò oríṣiríṣi èèyàn ló máa bá wa máa wá ná ọjà wọn á kó èrè oko wọn wá láti wá tà níbẹ̀ tí ẹ bá ta gẹ̀rẹ̀ ẹ bá tún wọnú ìlú Òrúgbò lọ adúgbò fọlọ́run pé lẹ́nu ìgbà tí a débẹ̀ a ti la ọ̀nà 12 gẹ́gẹ́ bí olórí ìlú tí mo là tó jẹ́ tí àwọn olóyìnbó ń pè ní link road ọ̀nà 12 gbáko ni mo ti là tí ò sí níbẹ̀ láti gbà tí a ti dá ìlú yẹn sílẹ̀ yàtọ̀ sí pé a fi ẹsẹ̀ tọ̀ ọ̀nà 12 ni mo ti là dàbí katakata wá tí a bò iyebíye tí a fi là. Tàbá tún súnmọ́ ajú lẹ́nu ìgbà tí adébẹ̀ yìí náà àti ẹ̀kọ́ tí wọ́n pè ní empowerment skill acquisition ní ọ̀sẹ̀ méjì tí a kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ wa ọ̀dọ́ wa a kọ́ wọn bí wọ́n ṣe. ẹ ṣe ìrónilágbára fún wọn. bẹ́ẹ̀ ni a ṣe ìrónilágbára fún wọn tí ó gba tó jẹ́ pé bí over 300 participants ni ó wá tí wọ́n á kọ́ ẹ̀kọ́ níbẹ̀ tàbí fún wọn ní certificate láti máa lọ. kì í ṣe pé ẹ má bínú kábíyèsí pé mo fẹ́ jálùbí tẹ́ déhùn ẹ ṣe ìrónilágbára fún wọn ẹ sì tún fún wọn ní ìwé ẹ̀rí pé wọ́n kọ́ṣẹ́ wọn yege. bẹ́ẹ̀ ní ọ̀fẹ́. tí mo fẹ́ dìmú dáadáa nìyẹn mo fẹ́ bèrè pé lè lo wọ́n sọ. ní ọ̀fẹ́ irọ́ ọ̀fẹ́ ni tí a lè sọ lórí rédíò Lagos nígbà náà tí àwọn tí wọ́n kọ tí wọ́n lè jẹ́rìí sí tí wọ́n ti fi ṣiṣẹ́ ṣe nísìnyí lẹ́nu ìgbà tí a débẹ̀. lẹ́nu ìgbà tí a débẹ̀ náà ó ní ilé kan tí sẹ́nítọ̀ wa nígbà kan rí Àṣàfà tí ó kọ́ sí ìlú náà tó ti dojúbó. àwa náà la gbé bẹ̀yẹn padà tí a tún ibẹ̀ kọ́ ní ìgbà tí a dé orí àpèrè adẹ̀dúpẹ́ fọlọ́run bí a ṣe ń sọ nísìn àwọn èèyàn ti ń gbé bẹ̀ kò wá ṣe àwọn èèyàn lásán ló ń gbé bẹ̀ àwọn olùkọ́ni tó ń kọ́ àwọn ọmọ wa ní iléèwé torí ọ̀pọ̀ jù nínú iléèwé tí mo bá níbẹ̀ kò sí olùkọ́ níbẹ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ àwọn Michael ọ̀tọ́dọ́lá mọ́pẹ́t ní mọ́jọ́dá nílùú Ẹ̀pẹ́. bẹ́ẹ̀ni. wọ́n fún wa ní àwọn akẹ́kọ̀ọ́ 8 tí wọ́n wá ń kọ́ àwọn ọmọ wa. a gba ilé fún wọn àdètún jẹ́ kí wọ́n gbé inú ilé ńbẹ̀ tí a pèsè omi àti ohun amáyédẹrùn tí a ń pè ní jẹnẹrétọ̀ fún wọn bí a ṣe ń sọ̀rọ̀ yìí a ṣe fún wọn níbẹ̀. àdètún gba ní fún àwọn 4 míì lẹ́nu gbàtà débẹ̀ yìí a ní olùkọ́ 4 tí à ń sanwó fún láti inú ìlú èmi ni mò ń san owó wọn láti máa kọ́ àwọn ọmọ wa ní ilé ìwé both primary àti secondary school torí méjèèjì ní àní níbẹ̀. ní ẹnugbà tí a débẹ̀ yẹn náà a dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run gba ọwọ́ wa láti ṣe oríṣiríṣi empowerment tí wọn kò rírú ẹ̀ nínú ìlú yẹn tẹ́lẹ̀ pé ní gbogbo ìgbà ni àwọn kí ló ti ń pè wọ́n NGOs tí à ń bá sọ̀rọ̀ àwọn à ń pè nǹkan láti orí oúnjẹ ìmọ̀kú tó jẹ bá ti kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe kò fẹ́rẹ́fẹ́
àníkún náà ni àràkún láṣọ gbági. bẹ́ẹ̀ nítorí wọn náà ń ta wọn darapọ̀ mọ́ àwọn ìjọba àti tún tiraka láti bá ìjọba ṣòwò nítorí ìlú tó bá bá ìjọba ṣòwò rí kí ló ti ń pè é. ìdàgbàsókè. ìdàgbàsókè ẹgbẹ́ ní pẹ́sidẹ̀ntì ọ̀tẹ̀ wá sí pẹ́sidẹ̀ntì ìjọba láàrin ìlú kan ìdàgbàsókè kò jìnnà sí wọn. ara àwọn nǹkan tí a ti gbéṣe ní inú ìlú nìyẹn. a lè tún tún àmì náà kọ níwọ̀nba tí alágbára láti tún ṣe tí nǹkan tí ojú lè. ẹ ṣeun àwa kí yín lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. adúpẹ́ agbẹnu àwọn ará ìlú Òrúgbò Ìdó kí yín pé ẹ ṣeun adúpẹ́. àwa náà gẹ́gẹ́ bí ikọ̀ ìṣẹ̀dálẹ̀ àti gbogbo àwọn olólùfẹ́ wa jákèjádò àgbáyé ní gbogbo ibi tó ti láǹfààní láti máa wò wá wọ́n ní ká kí yín pé ẹ kú iṣẹ́ ọmọ akínṣe torí akíkanjú ní bágbó tí sọ́dìlú tí sàtàn dọjà bó bá ṣe ni tó jẹ́ pé tinú ara ẹ̀ nìkan ni a wò pé bó bá ti dá afẹ́mi àbùṣebùṣe tẹlòmí ìbá àbàjẹ́ àwọn yòmí ìbá àmọ́ gbẹ́wí àtàn wàhálà tiwọn nu àmọ́ ẹ̀yin ò rí bẹ́ẹ̀ a kí yín ẹ ṣeun ẹ kú iṣẹ́ ilé ìtẹ́ ẹ ti ṣe sá. a dúpẹ́ lọ́wọ́ yín ni a ní a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa náà ṣeun pé ẹgbàá wa ṣe rí wa nígbà tí ẹ wá sí ìlú Òrúgbò. ẹ máa kú àlejò wa ọjọ́. a mọ̀ pé bí ẹ̀ bá ṣìnà díẹ̀ ló máa kú nítorí àwọn nǹkan tí ó ti ń ṣẹlẹ̀ ní ìlú náà ní ti dáradára tí a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹnu ọpẹ́ wa ò sì ní kan. àmín o. ẹ ṣeun adúpẹ́ ìgbà ilé yín á máa lé àwọn ilé yín gbogbo nǹkan á máa lé ìlú náà túbọ̀ máa tẹ̀síwájú sí i. àwọn eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń kànlẹ̀kùn rẹ̀ gbogbo ẹ̀ náà ni a ṣí tìlú wọn á padà wá dọ̀tún dáadáa sí i. nítorí ẹ̀ la ṣe wá wò wípé ká kí yín kú iṣẹ́ eléyìí tẹ́ ẹ ti ṣe ká lù yín lọ́gọ̀ ẹnu fún iṣẹ́ akin eléyìí tẹ́ ẹ ti ṣe ká sì tún sọ fún yín wípé kẹ́ ẹ túbọ̀ máa tẹ̀síwájú. ipa yín ò ní pin Olódùmarè á túbọ̀ máa kún yín lọ́wọ́ sà. ló jẹ́ gbé kí n sọ ní adé wá sórí agbo pé ká máa mílíkì ṣé mọ̀ pé mo mọ̀ pé ká má ṣe ní kólekóle toró ṣọwọ́ ọnú àwẹ̀. bẹ́ẹ̀ ẹni yẹn sọ. ẹ mọ̀ pé tá a bá jọ ní kólekóle a lè lọ sùn gbàgbé sàárì. bẹ́ẹ̀ ni ẹ má jà ṣe bẹ́ẹ̀ o. ọ̀nà mo ṣe ń ṣàlàyé pé ìdí tí mo ṣe gbé wá ní onímìlíkì nìyẹn. ẹ ṣeun. adúpẹ́ sà. ó dà bàbá mi ẹ ṣeun tí ẹ jẹ́ ìpè wa ẹ kú àtàárọ̀ ó dàbọ̀ sà. ó dàbọ̀. yes sà. wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣáà máa rìn ní kiri o. mo rò pé gbogbo wa náà láti láǹfààní láti gbọ́ nǹkan tí kábíyèsí sọ torí tá a bá ṣe ń kí wọn kú iṣẹ́ tá à ń kọ sára sí wọn tá à ń kí wọn kú àjọyọ̀ pé wọ́n lọ́dún méjì lórí àpèrè ó yẹ ká lè mẹ́nu bà ń tá a torí ẹ̀ gbé àga gbé àpótí òde tá a fi ń kí wọn torí ẹni tó bá ṣe nǹkan gẹ́gẹ́ bí àṣà Yorùbá ó yẹ kí ikú iṣẹ́ bá a bá ṣe ń tọ́ka sẹ́ni tí ò ṣe náà ló yẹ ká máa kàn sára sẹ́ni tó ṣe. àwa ń fi eléyìí lu gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ní kẹ́sẹ́ pé ní gbogbo ìgbà tí a bá láǹfààní láti di ipò pàtàkì kan mú ẹ jẹ́ á máa gbìyànjú ká máa sa ipá wa láti lóhun àrítọ́ka sí
tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé nígbà tá a bá kúrò ní ipò náà tàbí nígbà tá a ṣì wà ń bẹ̀ gan àwọn tí à ń ṣe aṣáájú lé lórí àwọn tá à ń ṣàkóso lé lórí wọn á lè máa tọ́ka sí pé láyé lágbájá òní nǹkan yìí ṣé ẹ mọ̀ pé nígbà tá a wà ń kékeré wá ní láyé Olúgbọ́n owó gbogbo dáàbò ohun méje títí dìsí yìí la ṣe ń sọ bẹ́ẹ̀ náà ní nǹkan tí oníkálukú wa bá ń ṣe láyé a máa tọ́ka sí pé lásìkò lágbájá òun la ṣe báyìí lásìkò kinní kan òun la ṣe báyìí àmọ́ báwa bá wá dépò tá a kàn jókòó tá a kàn gbága tá a jókòó tá a fẹ̀yìntì láì ṣe nǹkan kan kí láyé a rí sọ nípa wọn. a fi eléyìí kí kábíyèsí pé wọ́n kú iṣẹ́ ìlú wọ́n kú ìfọmọnìyàn ṣe wọ́n kú ìfarasìn torí ìfara ẹni jì ṣiṣẹ́ onímúkẹ́yìn ó wà lórí ìlú tí ọmọ jókòó tẹtẹrẹ máa lójú agbóki àbí kàn máa jókòó tẹtẹrẹ àmọ́ wọ́n ṣiṣẹ́ wọ́n mú ọ̀rọ̀ ìgbáyé gbádùn àwọn ìlú tí wọ́n jọba lé lórí wọ́n mú lọ́kùnkúndùn torí táǹkì wọn sí náà lélẹ́yìí a kí wọn pé láṣẹ Elédùmarè ìgbà ilé wọn á lé àwọ̀ ilé wọn á lé ìrùkẹ̀rẹ̀ á dókiri àṣẹ á pẹ́ lẹ́nu láṣẹ Elédùmarè. pẹ̀lú Mílíkì náà ni mo fi ń dágbére fún gbogbo èyí tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa gbogbo ìgbà o ẹ jẹ́ àwọn Mílíkì ká ra ṣe ní jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ká ṣe ní lọ́wọ́ lẹ̀ báyìí ká mọ̀ bá àṣẹ béèyàn bá jó páká leke kó mọ̀ lọ́ mọ̀ ṣe wí pásìkò tí bá ń yígbẹ́ padà ní sàrí ó tó. àmọ́ ẹ má gbàgbé ohun tí mo mẹ́nubà lónìí wípé ní ipò yòówù tí a bá láǹfààní láti dì mú ẹ jẹ́ alápá rere káyé ó lè rí nǹkan rẹ̀ sọ nípa wa kábíyèsí á pẹ́ lórí àpèrè gbogbo wa náà a ó fàlàáfíà ra pẹ́ láyé láṣẹ Elédùmarè ìpàdé wa tún di ní ọjọ́ mi ọjọ́ ire Olúwabùkọ́lá Adélékè ń dágbére fún yín pé ire lójú owó rí ògédé ire báyìí látẹ̀mí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa la máa rí ní gbogbo ìgbà ẹ ṣeun o tí ẹ darapọ̀ mọ́ wa.